Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore ẹ̀jẹ̀ ìjẹta Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé, Allahumma àmín. Ní ìjẹta mo scroll lórí TikTok. Mo wá rí lọ́ọ̀yà kan pẹ̀lú gown àti wig. Ó wà nínú mọ́tò. Nínú mọ́tò ló ti ṣe fídíò yẹn. Mo wá listen sí nǹkan tó ń sọ. Ó wá ní ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó ń wò mí. Ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ní wípé gbogbo nǹkan yòówù tó bá fẹ́ máa kọ, text messages ni, whatever tó bá fẹ́ máa ṣe lórí social media, ó ní máa ṣe gẹ́gẹ́ bí ìgbà wípé adájọ́ kan máa pè ẹ́ lọ́jọ́ kan kókó wá defend nǹkan yẹn. Ó ní máa ṣe nǹkan yẹn, máa ṣe gẹ́gẹ́ bí ìgbà wípé adájọ́ kan máa pè ẹ́ pé kó wá defend nǹkan yẹn nínú courtroom. Ṣé rí ńgbà tí ó sọ, ìwádìí ọkàn mú mi, mo wá ronú ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ pé alaysa Allahu bi ahkamil hakimin. Nígbà tí ẹni yìí tó ń sọ̀rọ̀ nípa wípé máa ronú nípa wípé adájọ́ kan lè pè ẹ́ lọ́jọ́ kan kókó wá defend ẹ o. Tó o bá ṣèbí pé o delete ẹ lórí fóònù ẹ lórí cloud, wọ́n á retrieve ẹ̀ bẹ́ẹ̀. Adájọ́ tó máa dájọ́ gbogbo adájọ́ ayé tó máa dájọ́ gbogbo everybody wá ń kọ́. Tó bá wá call wá lọ́jọ́ gbẹ̀ndẹ̀lẹ̀ kíámà wípé gbogbo nǹkan tí a ṣe ká wá defend ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe níwájú Ọlọ́run. Ó wá mú mi ronú nípa àwọn àfáà méjèèjì yìí. Àfáà Saheed Shittu àti àfáà Shakiru Ọ̀kanlọ́mọ. Ó máa ń ní bí nǹkan ṣe bẹ̀rẹ̀, mi ì fẹ́ mọ̀ wípé nǹkan báyìí ni wọ́n ń jà fún. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti ń gbọ́n, ó máa ń lọ́ mọ́ ẹ̀sìn. Ọ̀rọ̀ àwọn méjèèjì tí wá ń gbọ́n, ó ti ń lọ́ mọ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì yìí ló ní gúrùpù kọ̀ọ̀kan tí oníkàlùkù wọn wà. Àwọn gúrùpù tó sì wà yìí, àfáà ńláńlá wà lọ́tún, àfáà ńláńlá wà lósì. Àwọn yẹn mísàì fún ara wa lórí social media. Ẹ dákun nítorí tọlọ́hun. Tọlọ́hun bá wá pè wá ńkọ́ sọ́dọ̀. Àti fi ikú yọra wa. Àti fi deportation yọ ara wa. Àti fi gbogbo nǹkan tí ò dáa àti fi yọ ara wa. Ẹ dákun nítorí tọlọ́hun, ṣé iṣẹ́ Ọlọ́run là ń ṣe? Question tí mo béèrè lọ́wọ́ wa nìyẹn. Ní ọjọ́ kan, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó pe Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu, ó ní kó wá ka Quran fún o. Abdullahi ibn Mas'ud sọ pé kóun ka Quran fẹ́ni tí Ọlọ́run bá sọ̀ kalẹ̀ fún. Rasulullah sallallahu alaihi wasallam sọ pé ana uhibbu an asma min ghayri. Ó wù mí kí n gbọ́ lẹ́nu ẹlòmíì tó yàtọ̀ sí èmi. Ó yá wá ké Quran fún mi. Ó bá wá ń ka Quran fún Ànábì sallallahu alaihi wasallam. Ó ń kà á lọ. Ó ń kà á lọ. Ó ń kà á lọ. Ó wá kà á dé Suratul Nisa, Aya 41. Ànábì bá ní hasbuk, dúró ń bẹ̀. Nígbà tó sọ fún Abdullahi ibn Mas'ud pé hasbuk, Abdullahi ibn Mas'ud gbórí sókè. Nígbà tó máa fi wo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ti tutù fún ẹkún. Ẹ dákun nítorí tọlọ́hun, ṣáà máa ń ronú. Ṣáà máa ń ronú sí gbogbo àwọn nǹkan tí à ń ṣe. Òjíṣẹ́ Ọlọ́run, ẹni tó bàlágà rìsálà, tó nasaha al-umma, tó taraka ummatahu ala al-mahajati al-bayda layluha kan-nahariha la yazigu anha illa halikun. Sallallahu alayhi wa sallam. Ànábì tó pé iṣẹ́ Ọlọ́run, tó kìlọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa, tó ṣe pé ó fi wá sórí agbọ́nrin nǹkan tó ṣe pé òru ẹ̀ dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sán. Ànábì yẹn ló tún sunkún nígbà tí ó rí question tọ́lọ́run bá ń béèrè lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá ní fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin
wa ji'na bika ala ha'ula'i shahidan. Nígbà tí gbogbo àwọn ìjọba dé tó bá dé pẹ̀lú àwọn ẹlẹ́rìí wọn, Ànábì Nuh pẹ̀lú àwọn tiẹ̀, Ànábì Ibrahim pẹ̀lú àwọn tiẹ̀, Ànábì Musa pẹ̀lú àwọn tiẹ̀, Ànábì Isa alayhimu salatu wassalam pẹ̀lú àwọn tí wọn, tó bá wá kó ìjọ tiẹ̀ náà dé, báwo ló ṣe fẹ́ ṣe níwájú èmi Ọlọ́run? Ǹjẹ́ o ronú nípa ọjọ́ náà? Ǹjẹ́ o ti ronú? Ǹjẹ́ o ronú? Òjíṣẹ́ Ọlọ́run wá ń sunkún. Ǹjẹ́ gbogbo wa ǹjẹ́ a ronú nípa àwọn nǹkan tá à ń ṣe lórí social media? Ǹjẹ́ a ronú? Ǹjẹ́ a ronú? Ǹjẹ́ a ronú nípa àwọn fídíòs tá à ń ṣe? Ǹjẹ́ a ronú nípa àwọn nǹkan tá à ń ṣe? Ǹjẹ́ a ronú ọ̀nà tá a fi ń gbà kó ọrọ̀ jọ? Ǹjẹ́ a ronú? Ǹjẹ́ a ronú nípa pé bá a ṣe ń pín àwa sí group by group? Ǹjẹ́ a ronú? Ǹjẹ́ a ronú? Ṣé certification of ọmọ èèyàn lẹ́ni ìdí ni àbí ti Allah? Ṣé tọ́lọ́run ọba lẹ́ni ìdí àbí tọ́lọ́run àbí ti ọmọ èèyàn? Ǹjẹ́ àti ẹ̀ ronú? Ǹjẹ́ a ronú? Yawma nakhtimu ala afwahihim, ọjọ́ tọ́lọ́run ọba máa tilẹ̀kùn ẹnu pa, tó ṣe pé ẹ̀yà ara wa ni ó máa sọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ṣe. Ǹjẹ́ a ronú nípa ẹ̀? Saheed Shittu, Shakiru Ọ̀kanlọ́mọ, ǹjẹ́ ẹ ronú àwọn nǹkan tẹ́ ń ṣe nítorí pé wọ́n ń lọ mọ́ Islam lára? Ǹjẹ́ ẹ ronú ìwọ tó dúró nípa pé nítorí pé lágbájá yìí èmi àti ẹ̀ àjọ níjà tó wá ń takò tọ́lọ́hun? Ǹjẹ́ o ronú? Ìwọ tó dúró sí tọ́lọ́hun ọba, ǹjẹ́ o ronú nípa pé ẹni yìí tó bá ṣubú, ǹjẹ́ ìwọ náà ronú nípa pé òun yọ̀ nípa pé ọmọ èèyàn ṣubú? Ǹjẹ́ o ronú nípa ẹ̀? Ǹjẹ́ ẹ ronú? Ṣé ẹ ronú? Ṣé ẹ láròjinlẹ̀? Ṣé ẹ ti ẹ̀rọ wípé adájọ́ kan máa pè wá lọ́jọ́ kan pé ká wá defend tá a bá ṣe? Èmi ò belong sẹ́ni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Muhammadu Buhari ni lọ́jọ́ tó fẹ́ búra fún. Ó ní I belong to nobody, I belong to everybody. Nítorí náà kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa, ẹ jẹ́ ká ronú nípa nǹkan tí a bá ń ṣe, nítorí pé gbogbo nǹkan tá à ń ṣe yẹn a á padà jábọ̀ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.